níbi tí ọ̀rọ̀ Muyideen dé dúró. Muyideen tí kálukú wa mọ̀ sí Agbala Gabreal. A gbọ́dọ̀ jẹ́ kí etí gbogbo wa ó di. Àtẹ̀yàn jẹ́ mùsùlùmí, àtẹ̀yàn jẹ́ mùsùlùmí, kó jábọ̀ rìsà, kó jẹ́ Christian, tó bá ti jọmọlúàbí, tí wọ́n náà ò sì retí nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run ọba tó jọ dá gbogbo wa jùdùnú lọ. Yóò wá gbogbo wa ní òwú ká mọ ibi tí ọ̀rọ̀ náà ń lọ. Ǹjẹ́ ibi tí kálukú wa ó ti rí ìdùnnú ayérayé ni? Kò sí ẹnìkan nínú àwọn méjèèjì tí a fẹ́ ká burú ó ṣe lópin ìgbà táwa náà bá ti tọrọ aburú lọ́dọ̀ Ọlọ́run ọba tó jọ dá gbogbo wa. Àti Muyideen ni o, àti Agbala Gabreal fúnra ẹ̀ ni o. N tá à ń fẹ́ òun náà ni wípé kájọ gbọ́ra wáyé, ká wá ṣàlàyé níwọ̀nba ibi tí ọ̀rọ̀ dé dúró. Ẹ̀yin tẹ́lẹ̀ mọ́ gbárata ẹ yọ Agbala Gabreal kó ní orúkọ ẹ̀, ìyẹn ọ̀kan wọ̀, ìyẹn ọ̀kan wọ̀. Tẹ́ bá bí òun gan fún rẹ̀, ìyẹn Muyideen fún rẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà ni pé yóò ní Muyideen Agbala Gabreal. Ní tí kálukú yín mọ̀ sí náà nìyẹn. Kò sì túmọ̀ sí wípé kò dá bàbá ẹ̀ mọ̀, ó dá bàbá tó bí mọ̀. Ọlọ́run fún Agbala Gabreal lórúkọ, orúkọ rẹ̀ ní ọlọ́mọdé orúkọ náà ó bàjẹ́. Ọlọ́jọ́ kan sọ̀rọ̀ níwájú Ọlọ́run. Àtàwọn àti Agbala Gabreal náà tẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run já bá àánú ẹ̀ pàdé. Àmọ́ tá a bá ṣàlàyé níwọ̀nba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ntọ́ ọba lè gbé ntagbára rẹ̀ lè ká nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ òní ọdì mẹ́rù ara ẹ̀ ká má tàtàrà ọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ̀rọ̀ àwàdé lérí ibú. Àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí èèyàn kọ́ lọ́lọ́run ọba rí. Ẹ gbọ́dọ̀ sóre fún àwọn kan kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpè fún gbogbo ẹni tó bá fẹ́ sóre fún. Ẹ̀yin kọ́ lọ́lọ́run, ẹ̀yin kọ́ lọ́lọ́run. Tó bá jẹ́ pé ntẹ̀yin fẹ́ ní ọba sẹni ibi tí ọ̀rọ̀ náà ń dé dúró àti ibi tí ń lọ kò ní débẹ̀. Àmọ́ bí èèyàn kọ́ lọ́lọ́run ọba rí. Bẹ́ẹ̀ nìkan bá ti tilẹ̀kùn tiẹ̀ Ọlọ́run á máa ṣílẹ̀kùn míì. Bẹ́ẹ̀ nìkan bá ká ẹ ní tiẹ̀ Ọlọ́run á máa tẹ̀ míì. Bẹ́ẹ̀ sì ni kò ní burúburú kọ́ mọ́ kẹ́nìkan mọ́ ni. Ẹ fọ̀rọ̀ rora yín wò ìgbà tẹ́ ẹ̀yin aláìmoore ní ẹ̀yin ó ti aláìmoore ẹ̀yin ìgbà ìmoore tó ṣeun òun náà ni ó ṣe sẹ́yìn náà ẹ̀yin ẹnìkan kan ò gbọ́dọ̀ sóore fún mọ́ ẹni tó bá sóore fún ẹ bẹ̀rẹ̀ sí ṣépè. Ṣé tó bá jẹ́ pọ́ mọ̀ ìyá yín ni Muyideen yìí fún rẹ̀, tó bá jẹ́ pé gbọ́n rẹ ni, tó bá jẹ́ pé bàbá tiẹ̀ ni níwọ̀ tó ń wò mí létí wọn náà bẹ̀rẹ̀ pé yìí sọ bẹ́ẹ̀ lóhùn kọ́ mọ́ bàálà àánú pàdé mọ́. Al-jazā'u min jinsil 'amal. Ntẹ́ ẹ bá rorò lẹ́yìn ló fi gbà. Ntáwa náà bá ṣe nínú ọ̀rọ̀ yìí lọ́lọ́run fi sàwa náà lẹ́sàn. Ẹ dúró èyí tẹ́ ẹ bá mọ̀ nípa ẹ̀, èyí tó bá yé yín, ẹ sì wádìí òdodo kẹ́ ẹ tó lè dá sí i. Ẹ dúró lágbègbè tó bá yé yín, torí pé gbogbo ohun téèyàn bá ṣe látara ọ̀rọ̀ yẹn máa ń ro tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí yóò wò pé bó lọ lè gbà dá sí i. Tó bá ti mọ̀ pé tó bá dá sí i ó lè kórè ibú bá ọ mẹ́rin sẹ́yìn. Tó bá ti mọ̀ pé tó bá dá sí i yóò nítumọ̀, àwọn èèyàn náà lè bá òdodo ní sọ. Torí pé ntọ́lọ́ máa fi sẹ̀sán jasaan wifaqan, ẹ̀san tí máa ń ṣe déédéé kálukú lọ́lọ́run ó pín kan. Ibi tẹ́ sọ́dẹ̀ tí ò yé yín information tẹ́ ẹ̀ ní lọ́wọ́ tẹ́ ẹ̀ ń ṣe bí àtẹ́ pé àwọn kan wọ́n ní wọ́n fẹ́ náà lọ Mẹ́kà, ṣé Mẹ́kà lọ́kàn lọ́rọ̀ rẹ̀ ṣé kìíní kan ní. Ṣèbé mi ni mo ṣe program tí ìyá wa dáadáa ká pè wọlé kọ́lọ́mọdélámọ̀ rí wọn dàrú kọ́lọ́mọba wa sàlékún orí wọn ni wọ́n ní ókè ìgbà tí wọ́n ní ẹ̀yin kan náà lẹ́ ń sọ wípé ibi tágbàlá Gabreal gbèdé káwa náà bí ká pilẹ̀ ń bẹ̀ mọ̀ náà káwa náà wà lọ àtúnwá fẹ́ pilẹ̀ ń bẹ̀ àtúnra àwọn èèyàn tí wọ́n á dìde pé ìgbà tí wọ́n ti ní ká gbé wọn ẹja gbé. Ẹ̀tún wa ni ṣé sọ̀yẹ̀ ká ẹ̀ máa wá kí ẹ̀tún wa fẹ́ ẹ̀gbọ́dọ̀ sóore fún nígbà yìí náà lẹ́ni ká gbé ibi tó ti gbédé. Ìyá wa tí wọ́n pilẹ̀ náà Ọlọ́run àtàwọn tí wọ́n ti gbìyànjú ibi tọ́rọ̀ dé dúró máa ṣàlàyé. Ìtì ìyàwó ibi tí wọ́n ní ká ti pilẹ̀ ibi tí wọ́n ní ká ibẹ̀ náà láti pilẹ̀. Ọlọ́run ní dàlámà rí ìyàwó náà rú ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run. Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa jẹ́ máa bẹ pẹ̀lú ìdùnnú ọ̀tá ò ní borí ẹ̀yin náà ọ̀làbọ́lọ́run ọba ti tó. Agbala Gabreal Ọlọ́run má jẹ́ ó burú fún brọ́dà náà Ọlọ́run jẹ́ náà máa bẹ dáadáa.
ọ̀là bọ́lọ̀ wọn bá ti tó ọlọ́run bá wa ṣe ìdáyà fún mo bá wí Yorùbá o lè máa jó o lè máa gbóná létí yín kí n wí báwọn ẹbí ò láwọn àfa kí n ó tún tí mo wí fún yín pé ọlọ́run bá ṣe ìdáyà fún má sọ àwa náà nù má wa náà dó lórí dáadáa sàmàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tá a bá tu fún yín pé àtọ̀sí tó wí nì torí pé àfẹ́jà kájọ gbọ́ra wa yájọ́ nílùú yìí ni àfi kájọ wá láàfíà kò sí ẹnì kankan kọ́dà lánàá tí mo wà ní Ìbàdàn gbogbo dédé wòye àná Ìbàdàn ni mo wà ẹ̀yin ará Ìbàdàn yìí tẹ́ rí ẹkú gbàlejò mi àánú Ọlọ́run nífẹ̀ẹ́ ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ àníyàn mi ni pé bí mo ti kú ò torí pé ìyá wa dáadáa yìí ní àwọn fẹ́ kárí Muyideen kí ìyá rẹ̀ tó bí lọ́mọ kó sì ṣàdúà fún àwọn sì fẹ́ fún ìyá yìí ní nǹkan tí ìyá yìí ó fi ṣàdúà fún ìyá wa yìí sì wọ́n ní kí n fún ìyá náà ní 250,000 naira sí 250 kan ẹ máa tún fúnra yín 250,000 naira mo kó fún ìyá náà lánàá ìyá wa tí wọ́n rán mi ń sẹ́ mo jábọ̀ fún wọn ìyá yìí wá sí àdúà àdúà tí abiyamọ ṣe ìsọ pé kí wọ́n ṣàdúà fún kò túmọ̀ sí pé wọ́n pè ìyá yìí lájẹ́ àbí wọ́n pè àmọ́ nítorí pé kálukú náà ni wọ́n rí ibi tí Muyideen ti dìgírèsì màmá tó bí lọ́mọ nígbà yẹn ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọdé akọ̀sẹ̀ torí pé wọ́n ní tí gbogbo ará ayé bá ń ṣàdúà fún ẹ tóbi ẹ lọ́mọ bá ń ṣépèlé ẹ kò sí ń ta àdúà ẹnìkan lè ṣe kò sí ń ta àdúà ẹnìkan lè ṣe tí gbogbo ara ayé bá ń ṣépèlé ẹ tóbi ẹ bá ń ṣàdúà fún ẹ kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe tí ó bá ti já sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ló díjà alẹ̀ láàrin òbí àtọmọ pé mo fẹ́ sin lọ́wọ́ ọba mi tó dá mi lọ́kàn kóbi ọwọ́ ayé arípọ̀ nísìn ìyẹn nìkan sì gbọ́dọ̀ bú wọn lẹ́nu náà gbọ́dọ̀ bú wọn àmọ́ pé ọmọ àmà sí òbí tó bí ọlọ́mọ àfáà kan fọ́ gbáyà pé àdúrà kan bẹ bóun bá sí ọlọ́mọ gbà ẹ̀ mọ̀ ẹ̀yìn yẹn gan sẹ́yìn ìgbà ni bí gbogbo ara yìí bá ń ṣàdúrà fún yàn bó bá ti kàn bànújẹ́ látara òbí ọ ti kọsẹ̀ níbi tọ́ lágbà ẹsẹ̀ téèyàn ní bọ́m̀bẹ̀ tí dààmú ayérayé yóò wọnú gbèsè ayé yàn tó ọfẹsẹ̀ kọnu ọ̀sìn ní rẹ́jẹ̀ ńbẹ̀ àti mi àti ọlọ́mọdé alùgbàdì mọ̀jẹ̀ akọsẹ̀ látara àwọn òbí tí wọ́n bí wa ìyá yìí sí àdúrà ní àdúà tó nípọn ọlọ́mọ sàjádùá náà gbà wọ́n ṣàdúà fún ìyá tí wọ́n rán mi wọ́n ṣàdúà fún ọmọ tí wọ́n bínú gan-an fún rẹ̀ orí mídíà náà ni wọ́n ti ní àmọ́tàbá bọ́yá bí ìyá ti ṣàdúà fún ọmọ ẹ̀ torí pé gbogbo yín náà lẹ́rí gbà tí ó di tí ẹ máa wò pé ẹ̀yin ó ti kọsẹ̀ ẹ mójútó ni torí pé ìyá rẹ̀ ti pè ìyá rẹ̀ níjà ìyẹn lèmi Ọlọ́run nìkan ni ọba tí lódodo ọmọ òní burúburú ká lè fún ẹkùn pàjẹ ìyá tó bí lọ́mọ gbogbo bẹ́yìn ti rí wọn abiyamọ nìyá ìyá dáadáa ni wọn kò ní wù wọn kaburú sí ọmọ wọn gẹ́gẹ́ bó ti jẹ́ ọjà sí pé níjọ́ kínní àná tí Agbala Gabreal kọ́kọ́ pàdé arákùnrin yìí ó pàdé ẹ̀ sẹ́dí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní owó tẹ́ bá fún yóò fi ta tẹ́tẹ́ ni yóò fi ṣe kíní kan ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ má gbàgbé pé tẹ́tẹ́ yìí náà ní ń ta àti tẹ́ ẹ bá mọ̀ tẹ́ mọ̀ níwà tí ọ̀dà ti ń wù àmọ́ gbogbo tẹ́tẹ́ ti ń ta yìí owó èmi àti yín kí fi ń ta tẹ́tẹ́ òun náà wọ́n sùn fún rẹ̀ tóun náà ń tajà nínú gósùlù ó mọ̀ wípé èèyàn máa tàn kankan rí owó gbogbo owó tó bá wá rí ńgbà náà kò bá máa fi ta tẹ́tẹ́ èmi àti yín kọ́la àjọ ní freedom ni tiwa ni ká fún ní mọ̀nà ká gbà níyànjú àtàwọn àti yín tọ́lọ́ Ọlọ́run kórìíre mẹ́rin kọ̀ọ̀kan wa ẹ̀dá ni ó gbìyànjú nínú ètò ìgbésí ayé ẹ̀dá ẹgbẹ́ yìí tọ́lọ́ ń bá ìpinnu Ọlọ́run ọba ní máa kó lórí ẹ̀dá pé ó wù ẹ̀yin ni àmọ́ bẹ́ẹ̀ mi Ọlọ́run ti fẹ́ kórìí ni àmì yóò máa fọwọ́ yín ta tẹ́tẹ́ tẹ́tẹ́ náà yóò padà ta níjọ́ tí Agbala Gabreal ti pàdé ẹ̀ ló yẹ kí Agbala Gabreal ti gbà yí pé n ta mọ̀mọ́ rè ẹ̀yin lẹ fẹ́ sẹ́rù rẹ̀ ẹ fẹ́ sọ ẹrù rẹ̀ di ẹrù tiyín fún rẹ̀ ní di kọ́ bá àmọ́ di yápayàpa àmọ́ níjọ́ táyìn ti pàdé ẹ̀ yí pé òkè ẹja mú kúrò lójú títì ẹja gbìyànjú tiwa ká sọ déyàn ọmọkùnrin náà ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ àmọ́ nísìnyí kọ́
ó dúpẹ́ fún Agbala Gabreal ó jẹ́ kára yọmọ pé Ọlọ́run ọba lò ní sábàbí dáadáa fóun Agbala Gabreal gbogbo ọ̀nà tí ọ̀tá bá gbé gbà lórí ẹ Ọlọ́run ní fún wọn láṣeyọrí gbogbo tí wọ́n bá pète pèrò tọ́ ṣàbúrú fún wọn tí wọn náà dìsáàfù pé tí wọ́n bá pète pèrò yìí kọ́ sẹ́lẹ̀ olórí Ọlọ́run bí wọ́n ti rò Ọlọ́run jọ jẹ́ tiwọn gbogbo orí ẹ̀yà tí bá wò jẹ́ gbogbo orí èdè tẹ́ntàn wọn bá wò gbogbo orí ẹ̀sìn tẹ́ntàn wọn bá máa tí o bá lérò pé òun ṣe ọ̀tá ò ní borí ẹ ò ní ṣubú àmọ́ lọ́n bá a ṣe ìdáyà fún ọ kó má wà náà dolórí dáadáa níjọ́ tẹ́ ti pàdé ẹ ti rí bó ti rí ń tajà ní fún rẹ̀ náà ní òun náà ń ta nǹkan kan gbogbo iye tí ń rí tánìkan bá wá bùn lówó lẹ́ni ẹ bá bùn 10 million naira kọ́ bá lọ fi ta tẹ́tẹ́ níjọ́ tẹ́ ti bùn ẹ̀yẹn fọlọ́n lé Ọlọ́run mọ̀nà tí ó gbà san fẹ́yìn níjọ́ tẹ́yìn ti bùn owó ti di dúkìá tiẹ̀ olóní ẹ̀ lè gbà mọ́ nínú ẹ̀sìn Islam tiwa tó bá ti bùn yẹn ní nǹkan èyí tó ń ti lẹ́tọ̀ọ́ sí ju ọtọ̀ bùn lọ ìyá bí mo ṣe bùn wọn lásán nígbà tí mo kásọ̀ bọ̀ Ọlọ́run tán ṣé mo ní kọ́ máa wọ̀ níjọ́ Jímọ̀ ni ọ ti bùn ṣégbà tí mo bùn ọmọ tó ṣé mo sọ pé kọ́ tó kùn ẹ tó bá mọ tí wọ́n pè ní sẹ̀ríà Islam tó bá ti bùn yẹn ní nǹkan á kú ẹni tó ní òun ló ní bó bá ti wù ẹ bá dá owó fún kò bá fi ta tẹ́tẹ́ tí yín ni pé kẹ́ bẹ lọ́run kó lọ́n dó ní òde yẹn látàrẹ̀ bẹ́ẹ̀ yẹn kan bá kọ̀ tẹ́ ẹ̀ sí Ọlọ́run gbẹ́lò mi dìde bọ́lọ́run ti máa ṣe nìyẹn òun náà fún rẹ̀ nípìnlẹ̀ kẹ́ tó pàdé ẹ̀ kí wọ́n tó gbé lọ́nú Àgbàlá ẹ rántí pé kì í ṣe pé owó lọ́lọ́ tọrọ lọ́dọ̀ Agbala Gabreal ìrìn kìtì ẹ̀ ń sanná ní ẹ̀ ní wo road àbí níbo fún rẹ̀ náà ní ó sábà pé tó ń bá ń tajà kan sí kejì òun kò fẹ́ tọrọ jẹ àwọn ẹlẹ́kọ̀ọ́ sì ní alikasilanu yatamanna wala yanalu shay'an wal mujtahidu yuflihu wa yasba'u òròjú ẹni tó bá rojú tó mọ̀ pé tó yẹ pé gbogbo ṣẹ́ ṣèyí bọ́lọ̀ bá fẹ́ kẹ́yìn kò dìgbà tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ sí àti làágùn wọ́n ti gbìyànjú alikasilanu yatamanna wala yanalu shay'an òròjú máa ń ronú dáadáa ró rẹ̀ àmọ́ kò ní débì kan kò ní rí torí pé ìgbìyànjú ni máa jẹ́yàn bí ó bá gbìyànjú kó kú òun lé kọ́ máa ṣe bí àtọ́ ń ta kinní kan ó ṣeé ṣe kọ́ máa bá Agbala Gabreal pàdé kì í ṣe inú ilé wọn ìta ajé àbí bóde ajé sì ni ẹ má bínú ẹ̀yin ará Ìbàdàn o ẹ má bínú ẹ̀yin ará Ìbàdàn ẹlòmíì tẹ́ máa rò pọ̀ ọmọ Ìbàdàn gan níbi ni ṣé èdè méjèèjì ará Ìbàdàn ni kí ló dé àná Ọlọ́run nífẹ̀ẹ́ mi àti nílẹ̀ agara ò ní dá wa ẹ bá ti lè gbà mí àbí ẹ gbà mí nìbàdàn ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ gbà mí tẹ́yẹ́yẹ́ ìlú àlùbáríkà ni ìlú dáadáa ni Ọlọ́run ìlú náà ọlọ́mọdé ó dàrú ọlọ́jọ́ kan ìlú Nàìjíríà pátá ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ẹ wo fún rẹ̀ náà mọ̀ yìí pé ìwọ́n sùn ni Agbala Gabreal fi pàdé ẹ̀ lọ́nà ibi tí ń lọ nìyẹn wal mujtahidu yuflihu wa yasba'u gbogbo ẹni tí bá ń gbìyànjú pé mo fẹ́ dèèyàn yóò jèrè ẹ̀ yóò sì padà dẹni tí ó yọ ebi ò ní pamọ́ kì í ṣe pélé wọn ni Agbala Gabreal ti lọ bá ọ pàdé ẹ̀ lọ́nà níjọ́ tẹ́ ti pàdé rẹ̀ yìí ló ti gbà pé gbogbo ń tẹ́ bá pàdé lára ẹ̀ mọ̀ pé ó yí ẹ̀yin jù lọ ni ọ̀dà fẹ́yìn jù lọ lẹ́fi lè rò pé wọ́n náà dàbí wa gap táwọn olówó fi kalẹ̀ sí tálíkà pọ̀ wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ wà wọn lẹ́yìn báwọn bá ń jẹun bí ẹ̀mẹ́fà lójúmọ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rí ẹyọ kan jẹ ẹni tọ́lọ̀ ń bá koríire mọ́ ẹni tó náà fẹ́ tí ọ̀fẹ́ sáná nígbẹ̀yìn ayé nínú àwọn tọ́lọ̀ ń bá kẹjù ni lọ ní máa ń ro dáadáa tó bá fẹ́ fún rẹ̀ rẹ lómi amájọ́ tẹ́ ti pàdé ẹ̀ kọ̀ wá bá yín náà lé kó ló ń fẹ́ tọrọ bára fúnra yín lẹ rí lẹ píkì ẹ sì gbìyànjú ibi tọ́lọ̀ rẹ̀ yín dé Ọlọ́run ní pin ọlá yín gbogbo yẹ ẹ̀dá níjọ́ tí wọ́n ti gbé jáde pé ẹ ṣàánú ẹ gbogbo yẹ ẹ̀dá náírà kan lẹ ní ni 1 million ni wọ́n dá ni 2 million ni wọ́n fún wọn ni 100,000 ni wọ́n fún wọn ni 1,000 lọ fún wọn ni Ọlọ́run o àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ọlá yín ò ní parun ẹni tó wù kó náà ṣe tí ò lówó ẹ̀ ó wù yín kẹ́ ta lọ́rẹ̀ ọlá tí yín ò ní parun ibi tọ́rọ̀ wá dé dúró rẹ̀ o ọwọ́ kan kò lè gbẹ́rù dórí àgbájọ ọwọ́ là fi sọ̀yà ìyàwó ayé ti gbìyànjú wọ́n sì tún fẹ́ sisi pẹ̀lú bí wọ́n ti ṣàdéhùn ọlọ́mọdé ọlọ́run ó parun wọ́n fẹ́ sisi gẹ́gẹ́ bí ibi tí wọ́n ń lọ àmọ́ ẹ̀já wa náà ò kún wọn lọ́wọ́ ìmọ̀jà dáadáa wọn Muyideen fún rẹ̀ afẹ́kó ní sọ́ọ̀bù fún rẹ̀
kó náà ò ní freedom gbogbo n tó bá fẹ́ tà kó máa tà fún rẹ̀ n tó bá rò pé tọ́lọ́run bá fi san ọmọ ẹlẹ́sàn tó bá rò pé ìwọ náà bọ́lọ́run bá fẹ́ gbẹ̀san dé ìwọ náà fẹ́ rú ẹ̀ ní ọ̀rọ̀ bọ́ ọba rò rẹ̀ mi pé tán bá dá lókòwò ojú ọ̀padà tì í gbẹ̀yìn ní tí ó ṣẹlẹ̀ sí ìwọ náà ní ọ́fíìsì ojú wọn ẹ̀ jasaan wifaqan èèyàn bí èèyàn kọ́ lọ́lọ́ ẹ ṣe tí yín ẹ fi yókù lẹ̀ fọlọ́run ọba tó dá wa ẹ fi yókù lẹ̀ fọlọ́run ọba tó dá wa sí kẹ́ ẹ fún ọlọ́tí ọ̀mùtí paraku kẹ́ ẹ fún lóúnjẹ ìyẹn túmọ̀ sí Ọlọ́run ní ṣàánú wọ kọjá pé oúnjẹ tiẹ̀ kò ní túmọ̀ onímutí oore tiẹ̀ Ọlọ́run mọ̀nà tí ó gbà gbẹ̀san tiẹ̀ gbà kó ní okòwò ìyá wa yìí náà ìyá tó bí lọ́mọ abiyamọ ni wọ́n ntẹ́yìn náà bá fẹ́ fi ṣèrànlọ́wọ́ fún wọn account number anybody ò sí lórí kíní kan pé ẹ fẹ́ fún lówó account number gangan látàná ló ti wá bẹ̀rẹ̀ process lọ́ti bá account number gan ó ti wà tó já sí pé Muyideen fún rẹ̀ ntẹ́ bá fẹ́ fún látàná ló ti bẹ̀rẹ̀ àmọ́ títí next week inshallah account number yẹn ó máa gẹ́gẹ́ bí processing tó ń lọ lọ́wọ́ ntẹ́ bá fẹ́ fún account number ń padà drop ẹ̀ àmọ́ bí tọ́rọ̀ dé ní sẹ́ni pé màmá tó bí lọ́mọ ti ṣàdúrà fún Ọlọ́run dákun jádùá náà gbà ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ìwájú Ọlọ́run wọ́n sì ṣàdúrà fún gbogbo iye ẹ̀yin ẹ̀dá tí ẹ̀ lánìyàn dáadáa tẹ̀ sí dáadáa wọ́n ṣàdúrà fún gbogbo everybody Ọlọ́run dákun jádùá náà gbà ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ìwájú Ọlọ́run ẹja gbìyànjú èyí tá a bá gbónú ọ̀rọ̀ ìyẹn wọn fi ràn lọ́mọ́ká ẹnìkan ní ẹyin sí mẹ́ka lọ́wọ́ kan àyìn àtàtàwọ̀ àti tàlájọ sọ nbọlẹ̀ tí ta ló kọ́kọ́ fún yín ní information yẹn ẹ̀yin tẹ́ bá pèrè ayín ní mùsùlùmí ṣèbí tẹ́ bá gbọ́rọ̀ kan ẹ wá díẹ̀ ja'akum fasiqun binaba'in fatabayanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin ẹ sì wádìí ọ̀rọ̀ àmọ́ torí pé tájẹ̀tì tẹ̀yìn ni pé kí ló dé ṣé nítorí pé bóyá ẹlòmíì ní sọ nìkan ni ìyá ń jẹ sọ nìkan ni ṣé kò sálòmíì tí à ń jẹ jò ń lọ ẹran lòmíì lọ́wọ́ tẹ́ bá ti fẹ́ ṣàbò sí ojú yín máa dín ní ṣe bẹ́yìn náà lẹ sọ pé àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni tọ́lọ̀ ń bá rán sí ni ní ṣe ni lóore àjùmọ̀bí kọ̀ọ̀kan tàánú àwọn tí wọ́n wá dìde láti lè gbìyànjú bọ́lọ̀ ti fún alágbára lórí ọmọ yóò wá túmọ̀ sí pé wọn lẹ́lòmíì tí wọ́n ń ṣoore fún àwọn jẹ́ federal government àwọn jẹ́ bàbá Tinubu ẹni tọ́lọ̀ ń bá rán sí ni ní ṣe ni lóore ibi tí wọ́n dájú àánú wọn kọ nìyẹn Ọlọ́run sì jẹ́ wọn Ọlọ́run bá ṣàlékún orí wọn ṣé onìkan wá lẹ́yìn onìkan ló ní ìdìrán lọ́wọ́ onìkan ṣé Ọlọ́run gan òjò kárí tán bí bá ń tán bì kan yóò máa sẹ́kùn bì kan níjọ́ tẹ́ bí bá ń pẹ́ nìkan làwọn kásẹ̀sẹ̀ jẹun yóò tán níjọ́ tẹ́kùn bá ń ṣẹlẹ̀ níbìkan làwọn kásẹ̀sẹ̀ bímọ níjọ́ tẹ́nìkan bá gbé rẹ̀ yílẹ̀ pé ayé òun bàjẹ́ àwọn kásẹ̀ bọ́ ayé àwọn jẹ́ federal government àwọn ni Ọlọ́run ní kíkálukú wa ó bẹ́ẹ̀ olóore ẹni kọ̀ọ̀kan wa Ọlọ́run ò àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ wọn ṣàwárí àwa ní ẹni tí ó sọ pé ọlẹ́ tí ó dáa fún mi Ọlọ́run jẹ́ ó tètè dáa fún ẹni tí ó burú fún mi náà ọlọ́mọdé ó burú fún gbogbo ẹ̀dá tó ní èrò dáadáa sẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n fẹ́ ṣàwa náà láàánú kọ́dà bí ọba ti ní Ọlọ́run wọlé àpò tiẹ̀ ní tiwa ó di tiwa náà mẹ́rù Ọlọ́run dákun tètè bá wa ṣe fún wọn jẹ́ wọn ó rí ṣe gbogbo ẹ̀dá tí ń retí ìjákulẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa tí ń retí káwa náà máa sánẹ́ni Ọlọ́run wa bí àfààní rẹ̀ bẹ́ẹ̀ gbọ́nà ara sí mi àti yín lóore ẹ má ní tàn máa pé ó dìgbà pé níbi ẹnìkan ọba sóore fún yín ọyà àwọn ẹ̀yin náà ń bẹ ọyà kí wọ́n sóore fún Ọlọ́run jálà àánú tìyín náà wọ àyín kan má fọ Ọlọ́run ọba alẹ̀ ẹ̀sìn tó ọba ń ṣe sáà má ṣe alágàbẹ̀gìdì ẹ̀sìn tó bá jẹ́ Christian gbajúmọ̀ má ṣe àyọjú náà ìwọn àwọn àfa àkàtún ní náfìlà kan bẹ má lọ ọbẹ̀ lópin ìgbà tó ọba ti jẹ́ mùsùlùmí má bí àfa kankan ládùúgbò àkọ́ ọmọ rẹ̀ ran irọ́ ni àfa láwọn bá mi ṣàdúrà promotion irọ́ ni olè ni wọ́n jìbìtì ni wọ́n scam ni àmọ́ ètò mi ń lọ níbi yẹn níbi tí ọ̀rọ̀ ẹ̀sìn bá wa dé ká ẹ má lọ ọbẹ̀ bọ́ bá ti jẹ́ Christian má lọ́dọ̀ àfa pé ẹjọ́ ibi tíṣẹ́ dàrúdé yìí Jésù Kristi tó nígbàgbọ́ síhùn chọ́ọ̀chì ni ọmọ àlọ́ ibẹ̀ ní ó ti lọ lébẹ́ lọ́hùn káwọn àfa wa kó Kùránì lọ lé Christian kankan máa kàn yomoyomo irọ́ mà ní ìwọ tó jábọ̀ rìsà kí lọ́ bá dọ́dọ̀ àfa pé kọ́ máa bọ́ tẹ̀yẹ̀ pé mẹ́lẹ́ bọ́ ni wọ́ àmọ́ ẹ̀sùn mara yín náà àfa tó náà ń tẹ̀yẹ̀ pé ìwọ tó bá jẹ́ mùsùlùmí kí lọ́ bá débi pé ọ̀nà lè gbomi yìí ọ̀nà lórí òkè ọ̀nà lọ sún ìgbélé ọjọ́ mẹ́ta ìgbélé ọjọ́ dúró lójú kan alágàbàgebè aṣẹ́wó ẹ̀sìn ni wọ́n ń pè yẹn nífà mọ̀náfìkì alágàbàgebè tọ́lọ̀ ọba gan sọ pé innal munafiqina fi darkil asfali minan nar ẹni tí ò bá dúró lójú kan ọ̀gbun náà lòun wà
ìwọ náà tí wọ́n tún burú ju káfìrí pọ́nbélé lọ ibi táwọn tó ń wọ̀ ẹ dúró lójú kan ibi tí ọ̀rọ̀ Muyideen dé lákòókò yìí nìyí àná Ọlọ́run ní fa wa àtìyín lẹ̀ ìyá wa wọ́n ti pilẹ̀ Ọlọ́run mọ̀ pé wọ́n ń pa brother wa dáadáa àwọn sọ pé tí wọ́n dà kọ àwọn o Mufti Majesta wọ́n kọ́kọ́ send 20,000 àsákàntì ẹ̀ níjẹta sákàntì ẹ̀ nìkan èmi náà ni wọ́n send ẹ̀ sí àmọ́ send ẹ̀ sí ọdọ́dọ́ ẹ̀ wọ́n sì fún mi 100,000 lánàá náà pé kò fira fóònù Ọlọ́run ọlá yín náà ò ní parun ọlá àjọ kan sọ̀rọ̀ níwájú Ọlọ́run àti fún tó bá wù ní kó fi ṣe so ti yé yín báwọn kálukú wa náà la nídìí tẹ́ bá ti bòyàn ní nǹkan ẹ̀yin lè wò pé nǹkan báyìí ní ọ́fíìsì òlọ́mọ tó bá kànú ètò gbèsè ayé ẹ̀ àmọ́ owó náà ti dọ́wọ́ ẹ̀ ẹnìkan kan sọ pé àwọn kan fowó pẹ̀ gbowó receipt tó fi send owó send anybody da display kíkálukú orí ẹ má ẹ dúró bí tẹ́ ẹ bá mọ̀ ẹ má tàtàrà ọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ ayé do lórí ibú wọ́n fẹ́ máa fi jẹun ní èló ni wọ́n ti ta lọ́wọ́ fún lọ́wọ́ lórúkọ ẹ̀ display yẹ ẹni tó bá fún 1 million lórúkọ ẹ̀ jẹ́ kára ayé orí pé tọ́ ya owó ní tíjọ́ tí mo fún yín tí mo ní kẹ́ fún Muyideen talẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹja dúró déédéé lórí níta bá màmá Ọlọ́run mẹ́jọ la yọ parun brother wa dáadáa PMP àwọn náà promise ẹ̀ pé every month àwọn máa fún ní 20,000 naira ẹ̀dá kan kọ́ wá rí èèyàn bíi 5 báwọn tí wọ́n máa fún lówó lóṣooṣù Ọlọ́run wọlé pé lánìyàn pé kí gbèsè ayé rẹ̀ ó yí padà kọ́ dọ̀tun ẹ̀yin náà ní dẹni àná ẹ̀ ní dẹni ẹ̀sìn ẹni tàn máa wípé yọ̀rọ̀ yín lọ́rùn láti máa rí san lọ lẹ́ fi gbádẹ́hùn bẹ́ẹ̀ Ọlọ́run ò má já yín kulẹ̀ gbogbo ẹ̀dá tó bá fẹ́ ṣoore fún lẹ̀kùn àánú sílẹ̀ lẹ̀kùn àánú Ọlọ́run ní tì mẹ́yìn náà o àtẹnìkọ̀ọ̀kan wa ẹ máa tẹ̀lé mi kálọ ibi tó dé lákòókò yìí nìyẹn ibi tí ọ̀rọ̀ náà tún dé dúró a tún máa tẹ̀síwájú sẹ́ni tẹ́ bá gbọ́ lẹ́nu mi for now real information lẹ́ ń gbọ́ lẹ́nu mi yẹn àmúlùmọ́là kọ́ insha Allah àwọn òsì láti máa fi báyìí create content pé àwọn báyìí abẹ́rẹ́ àwọn báyìí create content pé kíní kan ni àwọn òsì page àwọn ò tí monetize page wa Facebook gan ọ̀wárù wa yìí láti lè máa sanwó gan tó gbé àwọn máa ń condemn tí ọba dá ẹni tí wọ́n sì fẹ́lẹ́ tí bá ń ṣe mọ̀náfìkì tí máa carry everybody along tí wọ́n máa pa yín lẹ́rìn tí wọ́n máa dá yín lára yá ẹ̀fí kálukú lẹ̀ Ọlọ́run lolùdájọ́ ìdájọ́ ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkan karambani àmì èèyàn lè jà ọ́ lólè kọ́ gbé lọ kóòtù ìwọ́tọ̀ ayé ẹ̀kọ́ ni ọmọ sèpítọ́ bá ní ìdájọ́ ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkan sọ yẹ kí ẹnìkan jà ọ́ lólè kọ́ arrest ẹ̀kọ́ ní kọ́lọ́pàá bọ́ mú yọ ẹ̀kọ́ fílẹ̀ fọlọ́ ni ní fira wa lọ́rùn lẹ̀ lókun gbà tẹ́ ẹ bá ń claim mùsùlùmí tẹ́ ẹ bá ti ń gbé nǹkan kan wọnú ẹ̀sìn yìí tọ́ yàtọ̀ sí ní dákẹ́ bọ́ọ̀sì pera rẹ lábọ̀rìṣà ẹlẹ́bọ bọ́ọ̀ pera rẹ ní kírísítẹ̀nì tó bá lè ṣàkóbá fún gbogbo wa á pera asa kìsì àwọn ẹlẹ́bọ yóò kàn pera wọn lábọ̀rìṣà ní òrìṣà kọ́ ni wọ́n fẹ́ bọ wọ́n fẹ́ polówó tó lè báyé ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ní ogun afọ̀sẹ́ olúgbòhùn afẹ́ bẹ̀rẹ̀ wa léèrè àmọ́ tẹ̀síwájú sọ́run mélòó náà lọ sọ pé a lè máa solúgbòhùn ṣé nínú òrìṣà bíbọ náà lọ́wọ́ ẹ mọ̀ wípé tájẹ́ tí wọn kì í sórí ìsàn gangan ó dùn gangan kí wọ́n fẹ́ bọ wọ́n fẹ́ máa polówó ọjà sí wọ́n fẹ́ ká mọ̀ wípé a lè máa scam ara wa awọ́rò kábíra wa léèrè sí Ṣàngó náà fara mọ́ ká máa rí awọ́rò ká máa ní awọ́rò ọjà kọ́ máa rí àrímálẹ̀ pé kérò lè bá àwọ̀ kó lè wà bá kájọ́ yẹra wa pé àjù báyìí náà lọ báwo ni wọ́n ṣe ń lo ìwé àbò ní gbogbo àgbáyé báwo ni Yorùbá máa sí ọ̀nà wo ni Yorùbá ń lo ìkísà rí àtàn ìbò náà wọ́n máa sí kí ni wọ́n fi ń ṣe àjákù àpèrè káwa mà ní àìká máa sọ pé ìyẹn làṣírí ìlú Yorùbá pé Yorùbá ní agbára ságbára nu àbádànù àánú Ọlọ́run ní fèmí àti yín lé àwọn òní dákẹ́ ẹni tí inú bá ń bí èmi ò sínú àwọn tí máa ń create content so ti àánú Ọlọ́run àwọn wá látàyé tá a fi kú láyé Ọlọ́run àti mi àti yín gbogbo ẹni tí àjọ ń tẹ̀lé lọ pẹ̀lú ẹ̀mí dáadáa Ọlọ́run jẹ́ àsíra láyọ̀ jẹ́ àmọ́ bẹ pẹ̀lú dùnú àánú Ọlọ́run ní fàwọ̀ àti yín lẹ̀ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ìwájú Ọlọ́run ibi tí ọ̀rọ̀ Muyideen Agbala Gabreal ibi tó dé dúró nìyẹn Agbala Gabreal ibi tí jíkàlùkù jẹ́ náà máa bí ọgbẹ́ yẹn ẹ̀yọ Agbala Gabreal kò nú ẹ̀ lọ́lẹ̀ ibi Agbala fún rẹ̀ òun náà ò ní sọ pé orúkọ yìí òun náà mọ̀ pé bí ó ti rí ní nǹkan bí ọdún 5 sẹ́yìn orúkọ tiẹ̀ kẹ́gan Ọlọ́run ló fòun náà gòkè ló jẹ́ kórúkọ yìí náà hàn tán káàkiri àgbáyé orúkọ náà Ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo àwọn tí wọ́n bá dìde pétépèrò ní ntọ́ dìsáàfù láti lè jẹ́ pé káwọn ó bí wo Ọlọ́run o gbogbo ntẹ́ bá rorò Ọlọ́run jẹ́ ọmọ jẹ́ tiyín àtẹnìkọ̀ọ̀kan wa náà káwa náà ọmọ bẹ́ẹ̀ dáadáa gbogbo ntẹ́ bá rorò wa tá a dìsáàfù ẹ̀ Ọlọ́run o jẹ́ ọmọ jẹ́ èrò wọn kó máa jẹ́ tiwọn má dí mi lọ́nà má dí mi lọ́wọ́ sàtìyàdàkùn má fọ̀tà lọ́rọ̀ sọ èrò wọn kó mi àjẹ́ tiwọn
kódà mo sọ pé nígbà tí mo wà ní Ìbàdàn tó bá rọrùn láti lè jẹ́ pé kí n lọ lè ká torí pé àwọn èèyàn máa fọ̀rọ̀ ẹ̀sìn bọ́ àwọ̀ ọ̀bẹ nìkan jà a sì fẹ́ ṣubú ẹnì kankan wọ́n fẹ́ gbé ṣubú ni tani ọ́ ẹrù pé yóò dúró pé kí ọlẹ́ ẹnìkan wálẹ̀ kẹ́nìkan ṣubú kọ́ dẹni àná wọ́n sì rò pé wọn náà débi tán lọ kọ́dọ̀ ní débẹ̀ kọ́ ọ máa wẹ̀ nú ogun èèyàn ní débì kan èmi gbà pé bóyá tí n bá ní kí n lọ bẹ̀ lánàá ká sì tọ́nú Àgbàlá lọ ká máa bára wa ní Agodi Ìbàdàn àbí mo lẹ́ ń pè bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá lè drop number yẹn fún mi tó lè pè mí wọlé tó lè drop number pé number Agbala Gabriel gangan direct number má fún mi number olùsọ o àbí manager kan number direct number yẹn gangan á pè yín sí wa lọ pé àwa kan rí i pé ibi tó bá sẹ́dí lára Muyideen káwa náà gbìyànjú tiwa ni kì í ṣe pé bóyá à ń fẹ́ ṣubú ẹ̀ àbí à ń fẹ́ wàhálà fẹ́ ní bọ́dì àwọn ọ̀fẹ́ dààmú fún ọ tí wà lọ́nú ọgbà á sì lọ láyọ̀ á bọ̀ láyọ̀ àmọ́ nígbà tá a bá wá fún un tá àti kò sí àti ìgbà pàmísẹ̀ pé ṣé ká wá bá mi nú ọgbà pé kí lọ wá tá a ti máa ń dá yẹn alábòsí ẹ̀yin mọ̀náfíkì ẹ̀yin máa ń gbọ́ sábẹ́ ọ̀rọ̀ ní kẹ́ máa rú náà sí torí pé ẹ̀yin ò ní kẹ́kẹ́ tẹ́fìlẹ̀ create content ẹ̀yin nu ọlọ́tọ̀jọ́ dá wa nìyẹn ẹnu ẹ̀ lájọ wà.